bẹ láàyè lọ́mọ wípé àpèjúwe ayé gẹ́gẹ́ bí Al-Qur'ani ṣe sọ fún wa ó ní ó dà gẹ́gẹ́ bí omi tó sàn kalẹ̀ láti sàn nígbà tó wá sàn kalẹ̀ ó wá rúpọ̀ mọ́ nǹkan náà rúpọ̀ mọ́ ó wá bí ewé náà ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ nígbà tó wá dàgbà dé nìkan ó wá di ewé tó dùn rí èyí tí wọ́n fi já ẹ̀fọ́ wọ́n fi já èyí tí wọ́n fi ṣe ewédú wọ́n fi ṣe ewédú èyí tí wọ́n fi ṣàfù wọ́n fi ṣàfù bẹ́ẹ̀ ni ṣe wá dùn rí òun náà wá wọ ẹ̀ nínú pé kó wọ́n ti mọ̀ ọlọ́gbẹ́rẹ́ ni ọlọ́ni ara ọ̀fà asbaha ashimon ó ní láàrin kádùkálà ewé tó ti dùn rí tẹ́lẹ̀ ló bá débé gbígbẹ èmi àti rẹ ewé ni wá o àsìkò tá à ń tutù lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní gbogbo ọmọ tutù lọ gbére ni àsìkò ń bọ̀ tó padà wá gbẹ kátẹ́kùn ó fi ọ̀dà nù ẹ wo ewé tí ń bẹ lórí igi nígbà tí ń bẹ ń bẹ tó yáàyè táwọn ẹgbẹ̀gbẹ̀ ó báyìí tó bá wá jábọ́lẹ̀ tán láàrin ọdún díẹ̀ ó tẹ̀ mọ́lẹ̀ lọ ó tẹ̀ mọ́lẹ̀ bọ̀ láàrin kádùkálà látẹ́kùn wá gbé lọ nígbà tí ò kọjá mẹ́ àwọn èèyàn kan bẹ tá a bá ń sọ̀tàn wọn ni wọ́n máa dàbí àlá létí ẹni tí ò bá wọn lùgbàrí wọn ni tí wọ́n lùgbàrí wọ́n lùgbàrí ewé tí wọn náà sùn ni gbogbo ẹni tí ń bẹ láàyè yìí lónìí òkú sunkún òkú ni o aláìsí ń dáwọ́ aláìsí a bẹ̀rẹ̀ níbi àìsí a parí ẹ̀ síbi àìsí ni o. ìyá dúnìyà kọlù mi náà lè kọ́lé ní. èyí ti rí táwọn mọ̀láìkà òkè ń sunkún pé yàn kú wọ́n ní kí ló dé wọ́n ní kí làwọn sunkún fún wọ́n ní jẹ̀bẹ́ nìyí ṣèbí kò sí lánàá kò dẹ̀ sí má lónìí kí la fẹ́ wá sunkún fún. èyí tó wà kó padà síbi tó ti wá náà nù nígbà kan kò sí èmi kò sẹ́yìn tábà tó wà lóde nìkan àtúwá ní jẹ́ kankan mọ́ láyé. ìyá dúnìyà kọlù mi náà lè kọ́lé ní. ọba kan ó wo ẹ̀sùn lórí ipò ọba ó wá ní ma ahsan adal mulika láwùdàmù ó ní kò yí dùn o ó ní bò ní o bá ti dáa tó ká dẹ̀ mọ́ kú mọ́ ọmọ rẹ̀ ni wọ́n ń fún lẹ́sìn pé báà mi ẹ kó jẹ láwùdàmù lámà sígítà mọ́lìkà káàdì pé yóò kí ń kú o mbẹ́ ni ẹ̀yin náà ò ní dọba ẹ̀yin náà ò ní débẹ̀ bàbá yín kú o mbẹ́ fún yín lẹ́fi dọba ẹ̀yin náà ó kú o mbẹ́ fún mi náà èmi náà ó dọba lẹ́yìn. ìyá dúnìyà kọlù mi náà lè kọ́lé ní. wọ́n kí ọ wípé máa wọlé mọ́ ọ́ra ìràwọ̀ òní tí o ti mọ̀ pé ìràwọ̀ wà lánàá wọ́n gbé ọ lóníwà sí òní kò ti mọ̀ pé àwọn kan lóníwà sí àná bó o ti wá jẹ́ tòní àwọn kan ní tọ́lá àmọ́ kò wá sórí ibú bí ká máa bẹ ká máa sì mọ orí ibú ni kéèyàn máa rí kankan fi ilẹ̀ sáyé. ìyá dúnìyà kọlù mi náà lè kọ́lé ní. ẹ sì já kú òun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó kú láyé tí ó ní di kankan lẹ̀ èyí tó fi ilẹ̀ láyé fẹ́ yẹ̀ wò nínú kó fi dáadáa lẹ̀ tí wọ́n mọ̀ sọ àti kó fa ìdá lẹ̀ ayé ìwà kéré débi pé gbogbo tó kéré pátá láyé kò sí tó kéré tá a fẹ́ lè sọ ìpè kí ní kéré gan o tó dàbí ayé. wàá ṣe kú àzálùmínà zàlílì. àwọn ẹni tí ó máa dààmú láyé òun lẹni tó bá gbé ayé nìkan ní wa. gbogbo ẹ̀dá ń bẹ láàyè inú ayé lẹ́wà o àmọ́ mo fẹ́ kí ó yẹ yín lónìí pé odò láyé o àkínú ẹ̀ tán o. ibi tẹ́ bá wọ ẹdẹ náà ẹ dúpẹ́ fọlọ́ gbọ́dọ̀ mo dúpẹ́. ibi tẹ́ bá wọ ẹdẹ náà ẹ̀yin náà fún aláwẹ ẹ pọ́s ẹ dúró ẹlòmíì kan wọ ẹlòmíì kan wọ ẹlòmíì kan wọ ẹlòmíì yóò padà borí gbági. odò láyé àlèwẹ́ tán wọ́n pe ọkùnrin kan ní Lukman al-Hakim báwọn tó bá pè wọ́n ní anabi Lukman àmọ́ kò sí ti ń jẹ́ anabi Lukman west Islam Lukman ọ̀jọ̀gbọ́n níbẹ̀ Lukman yìí wá pe ọmọ rẹ̀ jọ̀gbọ́n ẹ̀jọ̀ kan ó ní adúlẹ̀yà bákanlẹ̀ abẹ́ẹ̀kọ́ ó ní ayé tẹ́ rí yìí odò ńlá ni o àwọn kan wẹ̀ lánàá wọn ò rí rẹ̀ tán o wọ́n padà gbé òkú wọn jáde kó bẹ́ẹ̀ ni o ìní àtẹ̀kẹ́tà mẹ́nu ayé yìí kò sí tó lè wù ká mu kò sí tó lè wù ká jẹ kò sí tó lè wù ká mú nínú ayé àmú kankan bẹ́ẹ̀ o. ẹ̀gbọ́n táyé máa ń sọ ni ayé máa ń sọ pé gbogbo tó lè wù kó pátá ò tí kò kankan. ẹ wo iye táwọn kan ṣe lánàá tí wọ́n léwu pé àwọn ti sórí iye tán àwọn kan tó lè ní wọ́n tún sórí iye tán tún lanu báyìí gbogbo ẹni tá a wòran rẹ̀ lánàá báyìí kó náà tó tún wòran èèyàn lónìí. wàá ṣe kó ha àzálùmínà zàlílì. ẹni tó yẹ pẹ́rẹ́ jù láyé òun lẹni tó jẹ́ yìí pé kò ní nǹkan kan tí wọ́n tó kọjá pé ayé yìí ayé yìí ayé yìí ǹjẹ́ òun palẹ̀ máa ti sùn rẹ náà. o ti invest lórí ọkọ rẹ o invest lórí àlàáfíà rẹ o invest lórí company rẹ ǹjẹ́ o invest sínú sàárè rẹ náà. ǹjẹ́ o tọ́jú èsì tó lónú sàárè kalẹ̀
ìjọ òun tọ́jú iná tó lò kalẹ̀ nù sáré ìjọ òun tọ́jú oúnjẹ tó lò nù sáré gbogbo yín pátá tẹ̀ ń bẹ láàyè ilẹ̀ ń palẹ̀ mọ́ bí tẹ́ ẹ padà dé kalẹ̀ pé tẹ́mi náà bá tiẹ̀ kú òun di fíìmù yìí tí mi ò ní mi ò ṣe fíìmù yìí mọ́ ní padà lọ UK ní padà lọ Amẹ́ríkà ní padà lọ nílẹ̀ kan ní padà lọ ṣe gbá. gbogbo ẹni tó jẹ́ bí Ajara lọ́dà wáyé ẹ mọ̀ bọ̀ wá ẹ̀yẹ bí ẹ súnmọ́ bí ẹbí ni mo pé o gbogbo tí ń jẹ́ bí Ajara kan wà bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ wájú wa bí ẹ tó báyìí bẹ tẹ́wọ́ yín ẹ sọ fọlọ́ ń pẹ́ fẹ́ ọmọ ilé ìpàdé náà bí ẹ kọjú sí wa lónìí àwọn ẹni bẹ kọjú sí ẹ sọ fọlọ́ ń bá ẹ jẹ́ àfẹ́ olú ilé bí wa náà ẹlòmíì ń bẹ tó dàgbà ó ti wọ létí ó ti jù bẹ́ẹ̀ lọ ìwọ náà wọ̀ pa òfin dára rẹ ni àfọlá abẹ àfibẹ̀wọ̀ lọ́wọ́ nígbà tí Ajara yìí bẹ̀rẹ̀ sí ní olówó ni wọ́n lọ́wọ́ mú lọ ó ti jìyà nínú lóṣù yìí pẹ́ ó ti dààmú pẹ́ tẹ́nìkan kọ̀ mọ́ àfẹ́yẹ́fẹ́ ló ṣe lè mọ́ bàtà wà ní kóun náà bá sínú ayélujára wọn gbọ́ lójú tí wọ́n ń gbọ́ lóṣù lórí wọn gbà lọ́wọ́ yìí ọlọ́pàá fúnra ẹ̀kẹ́ni kọ̀ọ̀kan yọ ọlọ́run ẹ̀ ṣàmì dáadáa ni ẹ ti sọkún àwọn kan nínú àwọn fíìmù ìdọ́sí tí Ajara náà jókòó mbẹ tí ọmọ kó wọn lọ́kàn lẹ́yìn nìyẹn bí wọn náà ti jókòó lé ní amẹ́kọ̀kọ̀ òun náà jókòó tó ní àti Ajara ti dé ẹ kí wọn ẹ bá wọn sọ̀rọ̀ àwọn gẹ́gẹ́ tó pẹ́ dé níbi òkú ẹ̀ nìkan tí ọmọ kó wọn lọ́kàn lẹ́yìn nìyẹn ẹ tọ́kàn lẹ́yìn Ajara náà sì kọ̀ fún tó máa wọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó adúlọ̀ yìí ọlọ́mọdé ọjà wọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ Ramadan ti ń bọ̀ yìí wọn lọ kókò sẹ́nìkan tó lè sọ pé màá gbà àfẹ́lẹ́ lọ́wọ́ mọ́ fún yìnyín náà ní ọ̀rọ̀ yẹn ní kí n gbà á kò sí fẹ́ẹ́ nìkan àbí Ọlọ́run wọ́n lé àpòpọ̀ Ọlọ́run ní jẹ́bi gbogbo wa tá a dúró yìí Ọlọ́run já gbà pẹ̀lú òdòdó ní Ọlọ́run gbogbo àwọn tá a dúró ẹjọ́ tẹ́wọ́ wa káwò lọ́wọ́ wa káwá dà níyẹn síbẹ̀ wọ́n náà béèrè ẹlòmíì máa ń wúra rẹ̀ pé mo ní talent àmọ́ àwa ò mọ́ alẹ́ lómi máa ń wúra rẹ̀ báyìí Ọlọ́run bò mí lẹ́kọ̀ọ́ gan o a sì mọ́ sọ́kọ́lọ́ fún fẹ́ kọ́lọ́ wọn já yọ mọ̀ mí mo mọ̀ ṣe gan o tí bá hàt báyẹn mọ̀ nípa bí ẹsẹ̀ mi náà ni tí bá ń yíwọ́ báyẹn mọ̀ nípa ó gùdù gan kọ́lá inú dọ́sì wọn fẹ́ lómi gùdù àwọ̀ mọ́ inú dọ́sì nìkan náà ti mọ̀ ẹlòmíràn mọ̀ sọ fún wa pé èmi mo sí géètì yẹn sí ẹ̀rí mi èmi mo sí géètì yẹn wọ́n ló fún mi báyìí gbogbo ẹni tó máa ṣe tí bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ sọ fọ́lọ́run pé mo kalẹ̀ kórè lénìí wọ́n lápádùn àwọn oníkà ṣe fún yín sínú oore fún mi náà káyọ̀ mọ̀ kó sínú oore fún mi pèmí náà lé èèyàn láyé ká sọ pé la ilaha illallah alọ́ ní 2000 ní last price owó àdúrà ọlọ́mọba ní 2000 wà lọ́wọ́ last price ní owó àdúrà tá a ṣe ọlọ́mọsìnmí náà ló gbó 2000 last price eléyìí rẹ̀ ni alóhùn 2000 àwọn ọ̀rẹ́ rẹ̀ iṣẹ́ kamara mọ́kọ́ òun náà ti mú wálẹ̀ kan mú wá owó ní tọ́lọ́wọ́ yìí láéláé ájì àwa yìí náà mú wá sísà àwa yìí náà mú wá sísà àwa yìí náà mú wá ọ̀la yìí náà mú wá má gbé Ajara àmọ́ ó ti lọ wọn tó ọmọ ẹgbẹ́ o èyí tó ọmọ ẹgbẹ́ Ọlọ́run fi wọ́ ọlá àlùbáríkà rẹ̀ ní Ọlọ́run. ìyá tó bí Ajara wọ́n wà lórí àìsàn ìyá tó bí Ajara ọlọ́ba fún wọn lálàáfíà ọlọ́ba fún wọn lálàáfíà ọlọ́ba wa gbé wọn dìde Ọlọ́run ọlọ́ba wa nà Ọlọ́run pẹ̀lú òkú Ọlọ́run síbi Ajara yìí tó ṣẹlẹ̀ ní àbí ọlọ́ba wa nà Ọlọ́run tó ọkọ̀ lókàlẹ̀ nìyí láti wà lórí ààrẹ ìyá tó bí Ajara ọlọ́ba fún lálàáfíà ìyá àbèjì àbí Ọlọ́run bá fún lálàáfíà bàbá wa gbálù kò ní dàpadà sára tèmi náà kò ní dàpadà padà tiẹ̀ náà ayé kárí kò sí òkà fún ìyá Ajara ọlọ́ba fún lálàáfíà bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u 'indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wala ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Baba wọn sàmìnà méje lẹ́ẹ̀kan náà ká wí sókè dáadáa. Amina, 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 amina. Wana ka fọwọ́ ìbọ̀jú ọlọ́mọdé mi náà sáré wò. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. La hawla wala quwwata
إنك أنت السميع الدعاء وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وهدنا ووافقنا للحق وعلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. So what kind of